Ìṣirò níṣẹ́jú kan. Sí tàbí ṣùgbọ́n gbogbo àwọn ìṣirò tá a mọ̀ ń ṣe ló ní àwọn òfin tá a fi perí wọn. Àwọn òfin yìí ni ó mọ tọ́ka bóyá èsì ìṣirò kan wọlé àbí kò wọlé. Èsì yìí lọ́pọ̀lọpọ̀ ọgbà bákan náà in tó bá jẹ́ lórílẹ̀‐èdè wa náà ni ó mọ jẹ́ lórílẹ̀‐èdè ibòmíì o. Bẹ́ẹ̀ ni ẹni ó yàtọ̀ tí délùú èbó. Gẹ́gẹ́ bí àpèjúwe tí n bá ní 5+2 ẹ pé 5+2 òfin òun sọ pé kí n ro 5 àti 2 papọ̀ mo mọ̀ pé 7 ni ó mọ jẹ́. Ní padàbọ̀ sí abìjà rẹ̀ ó tún lè mọ túmọ̀ sí pé kí n yọ 2 kó nu 7 ẹ pé tí n bá yọ 2 kó nu 7 5 náà ni màá máa ní o. Gẹ́gẹ́ bí àpèjúwe mìíràn tí n bá ní 8 divided by 4 bẹ́ẹ̀ ni 2 ni ó mọ jẹ́ o. Torí mo mọ̀ pé tí n bá tún multiply 4 mi pẹ̀lú 2 padà ìmọ̀ gẹ́ẹ̀tì 8 kò ní mọ jẹ́ 80 ní Nàìjíríà nìkan ní gbogbo àgbálá ayé òun náà ni ó mọ jẹ́ bẹ́ẹ̀ kódà kẹ́ gbé lọ kútú wéńjẹ 8 náà ni ó mọ jẹ́ o. Ẹ rí i pé kò sí iyèméjì nínú tẹ́sì rí ó mọ jẹ́. Tó bá ti jẹ́ pé iyèméjì ń bẹ́nu tí èsì ìṣirò kan lè jẹ́ a máa sọ pé wọ́n wà indeterminate. Gẹ́gẹ́ bí àpèjúwe tí n bá ní 0 divided by 0 bẹ́ẹ̀ ni ẹ rí i pé iyèméjì ń bẹ nínú tó yẹ kó mọ jẹ́ èsì ìṣirò yìí. Ẹ rí i pé tá a bá ronú jinlẹ̀ dáadáa tá a bá lòfin division fún ẹ rí i pé 0 divided by 0 ó lè túmọ̀ sí 0 so ti yé wa hàn torí tí n bá sọ pé 0 times 0 yóò mọ̀ fún mi ní 0 padà. Nígbà mìíràn náà tí n bá tún sọ pé 0 divided by 0 yóò mọ̀ fún mi ní undefined tí n bá lòfin pé tó bá jẹ́ pé tí n bá ní 0 denominator undefined yóò mọ̀ jẹ́. Ẹgbẹ́ tí n bá ní 4 divided by 0 gẹ́gẹ́ bí àpèjúwe n lè sọ pé 0 ni eléyìí jẹ́ ń bí báyìí. Kí ló tí n fi lè sọ pé 0 ló jẹ́ torí tí n bá multiply 0 pẹ̀lú 0 padà n lè rí 4 mọ́ so tí bá wọn ajá sí pé yóò mọ̀ jẹ́ kí ni o undefined. 0 divided by 0 ajá sí pé ó lè mọ̀ jẹ́ 0 ó dẹ̀ sì lè mọ̀ jẹ́ kí ni o ó lè mọ̀ jẹ́ undefined. Ìgbà tí èméjì ti ń bẹnu tó yẹ kéṣì rí ó jẹun a máa sọ pé kí ni o a máa pè ní indeterminate. Gẹ́gẹ́ bákan náà wẹ̀ tí bá ní 0 divided by 0 bẹ́ẹ̀ ni indeterminate lòun náà. Ẹ rí i pé iyèméjì ń bẹnu tó yẹ kéṣì rí ó jẹ́. Àwọn apá kan wọ́n lè sọ pé 0 divided by 0 tí wọ́n jẹ́ wọn ò purọ́ o torí mo mọ̀ pé gbogbo nọ́mbà tó bá raise to power 0 wọn à ní ọmọ fún mi o. Ẹ rí i pé wọ́n yọ látara òfin yìí bí gẹ́gẹ́ bí àpèjúwe tí n bá ní a raised power m divided by a raised power m mo mọ̀ pé wọn à ní ọmọ jẹ́. Ajá sí pé tí n bá lòfin indices fún ilé ọmọ jẹ́ a raised power m minus m a raised my m minus n dẹ́sì jẹ́ 0 ajá sí pé a raised power 0 jẹ́ wọn à ní ọ so ti yé bá wọn. Mo dẹ̀ tún lè lo òfin pé kíkí ni o 0 raised power 0 yóò mọ jẹ́ 0 torí mo ti mọ̀ pé in tó jẹ́ power tó jẹ́ index yẹn ìtumọ̀ náà ni pé ká máa multiply nọ́mbà kan pẹ̀lú ara rẹ̀ níye ìgbà power yẹn. Ajá sí pé tí n bá wà multiply 0 pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́ 0 pé 0 times 0 times 0 times 0 0 ní mọ̀ get. Ajá sí pé 0 raised power 0 mi báyìí ó lè túmọ̀ sí 1 pẹ̀lú òfin power 0 ó dẹ̀ sì lè túmọ̀ sí 0 pẹ̀lú òfin pé 0 ọmọ pààrà kọ́ mọ́ sí mọ́ multiply ara rẹ̀ so tí yá bá wọn sọ ajá sí pé àtúmọ̀ sọ pé indeterminate ni o. Tó bá ti jẹ́ pé iyèméjì ń bẹnu tó yẹ kó jẹ́ sí ìṣirò kan tá a wá mọ̀ bóyá eléyìí ló yẹ kó jẹ́ ni tàbí eléyìí tó dẹ̀ sì jẹ́ pófin méjèèjì náà ló wọlé fún a máa pè ní indeterminate. Ìjẹ́ lè fún mi lápẹẹrẹ èsì ìṣirò kan tó yẹ pé indeterminate ni ọmọ jẹ́ o ẹ lè fèsì sábàlá ìrísí.